Ẹ kú ilé là ń kára wájú, ẹ káàbọ̀ là ń kí èrò ẹ̀yìn. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti ń gbọ́ fídíò mi látijọ́ yìí. Àtẹ̀yin tó yẹ pé ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ ẹyọ kan yìí ni, mo kí gbogbo yín. Mo wá fẹ́ kí ẹ máa bá mi fi ọkàn bá àwọn nǹkan tá à ń ṣe nínú àwọn programs wa. Mo fẹ́ kẹ́ máa bá wa fọkàn bá lọ. Gbogbo eléyìí à ń ṣe nítorí kí nǹkan tiwantiwa kó má parun. Òun la ṣe ń ṣe àwọn nǹkan tá à ń ṣe. Ó ti yàtọ̀ sí àwọn babaláwo social media tó ń parọ́ kiri. Dr. Lekan Salami òun ni orúkọ tèmi, president fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Iṣẹ́ kan ni mo fẹ́ fún wa, iṣẹ́ Okigbe ni. Tá a bá fẹ́ ṣe gẹ́gẹ́ bọ́n ṣe ń ṣe láyé àtijọ́, ẹ ká wá ilá tó kó sórí ìyá ẹ̀. Ilá tó kó sórí ìyá ẹ̀, á lọ ka ilá náà. Tá a bá ti ka, ẹ ká gún kó kúnná dáadáa. Á sàsórùn kó tó di pé a gún kó lè kúnná. Tó bá ti kúnná, ẹ jẹ́ ká wá aṣọ funfun kan ká ya tẹ́rẹ́. Ẹ ká máa bu ẹ̀tù yìí sí díẹ̀díẹ̀ ká máa tán kókó. Á wá pa ní àwọ̀ funfun gẹ́gẹ́ bọ́n ṣe láyé àtijọ́. Láyé àtijọ́ wọ́n máa fi rán ìgbàdí tàbí kan fi rán ìfúnpá. Bọ́n ṣe ń ṣe láyé àtijọ́ rèé. Iṣẹ́ tó gùn náà ń ṣe òun náà ni pé bí a bá kó àwọn aláburú lọ́nà, wọ́n bá ṣáyàn ládàá, àdá náà kò ní wọlé sí òǹtọ̀hún lára. Ẹ má gbàgbé pé in tó yẹ kí Dr. Lekan Salami máa sọ gbogbo àwọn àṣírí òun ni pé a fi ń polówó ẹgbẹ́ kan, Association of Africa Tradition and Culture. Kò sẹ́ni tí ó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. Gbogbo ẹni tó bá fẹ́ darapọ̀, 2,500 naira ní owó registration. Bákan náà 2,500 naira ní owó ID card. Láti lè san owó kalẹ̀